Africa Content TV. Ó ní òótọ́ débi gẹ́ ẹ̀san yẹn ló lóun wá san. Ṣé sọ́jà ni wọ́n tẹ́lẹ̀? Ṣé ẹ̀rí wà ní àbájá? Àwọn bọ́ọ̀sì lọ́dọ̀ ni ó jẹ́ fún mi. Ọ̀gá mi o, 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 mo dúpẹ́ lọ́lọ́ tọ́lọ̀ òun jù jù. Ọ̀gá mi o, kábíyèsí ẹ̀kọ́ mi, kábíyèsí ẹ̀kọ́ mi. Olúbàdàn ní kí n bá dúpẹ́ lọ́wọ́ yín. Fún oríire tí Ìbàdàn ní, oríire yọ̀bà wa. Oríire yọ̀bà wa.